ẹ̀yin ènìyàn wa ọpẹ́ o wọ́n gba ìtúsílẹ̀ o at last. Ẹ̀yin ènìyàn wa ọpẹ́ gidi leléyìí, wọ́n padà rí ìtúsílẹ̀ gbà o ní àhámọ́ àwọn agbésùmọ̀mí. Ṣé ẹ rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹta oṣù kejì 2026 nígbà tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe ìkọlù sí ìjọba ìbílẹ̀ Kayama ní ìlú Woro àti Nuku, tí wọ́n pa odindi àwọn èèyàn tó lé ní 200. Ẹ má gbàgbé wípé wọ́n mú ẹ̀sìn àjèjì lọ fún àwọn baálé ilé tí wọ́n ń gbé ní Nuku àti Woro ìpínlẹ̀ Kwara níjọba ìbílẹ̀ Kayama. Ṣùgbọ́n bí àwọn baálé wọn bí wọ́n ṣe gba ẹ̀sìn àjèjì, wọ́n wá ní ọjọ́ kẹta oṣù kejì 2026 tí wọ́n wá dùnbù wọn, tí wọ́n lé wọn sílẹ̀ báyìí. Ní ọjọ́ yìí náà ni wọ́n kó àwọn obìnrin àti àwọn ọmọ, ṣé ẹ rántí fọ́nrán yìí, tí wọ́n kó àwọn obìnrin 96 tí wọ́n kó wọn lọ àtàwọn ọmọ. Ní àná tó jẹ́ ọjọ́ 5 oṣù kẹjọ 2026, ìròyìn jáde o wípé wọ́n ti gba ìtúsílẹ̀ o pẹ̀lú àwọn kan náà tí wọ́n kó lọ ní ìpínlẹ̀ Niger. Àpapọ̀ àwọn tí wọ́n ṣá gbà sílẹ̀ lánàá, tí ìjọba Nàìjíríà ní àwọn gbà sílẹ̀ lánàá, wọ́n jẹ́ 308 ní àpapọ̀ iye àwọn obìnrin àti àwọn ọmọ tí ìjọba Nàìjíríà ní àwọn gbà sílẹ̀. Ẹ̀yin ènìyàn wa, ẹ jẹ́ ká lọ dì í. Bí wọ́n bá nà mí, máa padà sílé. Ẹ jẹ́ ká lọ dì í. Kí ni wọ́n ń dì o? Àti wípé ṣé wọ́n lè na ààrẹ Tinubu ni? Ààrẹ Tinubu ní tí wọ́n bá na àwọn á padà sílé. Odindi Jagaban, ọmọ olódo idẹ, ta ló fẹ́ nà wọ́n o? Tí wọ́n bá na Jagaban wálé, ọmọ Yorùbá, kí ló máa wá kú o? Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni o lórí ọ̀rọ̀ ìdìbò 2027. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ̀ wò yìí, wọ́n sọ̀rọ̀, a máa fi ohùn sí ẹ gbọ́ ohùn lẹ́nu wọn náà. Bákan náà ni ẹ̀yin náà wà. Ìbéèrè wà fún oníkálukú o. Tí wọ́n bá fún yín ní 300,000 pounds, ṣé ẹ lè padà sí Nàìjíríà? Wípé gbogbo ẹ̀yin èèyàn wa tó wà ní London, tẹ́ ń gbé ní London ni. Ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbé ní London, tí wọ́n bá fún yín ní 200,000 pounds, wípé kí ẹ padà sí Nàìjíríà kẹ́ lọ máa gbé bẹ̀. Ẹ má wá sí London mọ́ o. Wọn ò gbọdọ̀ rí yín ní London mọ́ o. Ṣé ẹ gbà o? Ṣé ẹ gbà? Tí wọ́n bá ti fi kún wípé 300,000 pounds nǹkan, tí wọ́n wá ti sún síwájú pé 400,000 pounds tí wọ́n bá fún yín pé kẹ́ ẹ kó gbogbo ẹrù yín àtàwọn ọmọ yín wípé wọn ò fẹ́ rí yín mọ́ ní London. Ṣé ẹ padà? Ìbéèrè ni o. Ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Arábìnrin tẹ́ ń wò yìí, òun ni wọ́n pàdé ní ìgboro ní London tí wọ́n sọ fún wípé arábìnrin wa, a máa fún ẹ ní 400,000 pounds kó dẹ̀ padà sí Nàìjíríà. A ò fẹ́ rí ẹ mọ́ nínú UK bí. Ó ní irọ́ o. Ó lóun ò lè padà o pé nítorí àwọn ọmọ méjì tó ṣe aláìsí tí wọ́n kú. Ikú tó pa wọ́n, òun ni ètò ìwòsàn tó ń sí nínú Nàìjíríà. A fi ohùn sí ẹ gbọ́rọ̀ lẹ́nu arábìnrin. Ẹ̀yin ènìyàn wa, jẹ́ ká kọ́kọ́ ka ìròyìn sí wa létí bí wọ́n ṣe gba àwọn 96 obìnrin àti àwọn ọmọ tí wọ́n ti lo oṣù mẹ́fà gbáko ni wọ́n lò ní àhámọ́ àwọn agbésùmọ̀mí. Eléyìí ga. Ìròyìn pàtàkì. Kayama nípínlẹ̀ Kwara. Àwọn obìnrin àti àwọn ọmọdé 96 tí àwọn agbésùmọ̀mí jí gbé láti àdúgbò Woro Nuku ní ìpínlẹ̀ Kwara ti gba ìtúsílẹ̀ òmìnira wọn padà lẹ́yìn oṣù mẹ́fà. Àwọn ènìyàn, obìnrin àti àwọn ọmọdé 176 tí àwọn agbésùmọ̀mí jí gbé láti àwọn agbègbè Woro àti Nuku níjọba ìbílẹ̀ Kayama ti ìpínlẹ̀ Kwara ti gba ìtúsílẹ̀ òmìnira wọn padà. Ìjọba ìpínlẹ̀ Kwara kéde ìtúsílẹ̀ wọn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu
àti àwọn ẹlẹ́ṣọ́ ààbò ìpínlẹ̀ náà. Àwọn àlàyé pàtàkì nípa ìṣẹ̀lẹ̀ náà. Àwọn tí wọ́n jí gbé náà, tí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ obìnrin àti àwọn ọmọdé, ni wọ́n mú lọ lákòókò ìkọlù ńlá tí àwọn oníjàgídíjàgan agbésùnmọ̀mí ṣe ní ọjọ́ 3 oṣù kejì 2026, èyí tí ó fa ikú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó sì bà ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ dúkìá ní ìjọba ìbílẹ̀ Kayama nípínlẹ̀ Kwara. Àkókò tí wọ́n fi wà nínú ìgbèkùn tí wọ́n lò ní àhámọ́ àwọn agbésùnmọ̀mí, wọ́n lò tó oṣù 6 ní inú ìgbèkùn àwọn agbésùnmọ̀mí ṣáájú kí wọ́n tó gba ìtúsílẹ̀ òmìnira wọn padà. Àwọn ẹgbẹ́ tí ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn gẹ́gẹ́ bí International Amnesty Nigeria àti àwọn olùgbé agbègbè náà ti ṣe ìpolongo àti ìfẹ̀hónúhàn gidigidi fún ìgbàlà wọn ní kíákíá. Àwọn agbésùnmọ̀mí béèrè fún owó ìràpadà ìtúsílẹ̀ ṣáájú ìgbàlà wọn. Àwọn oníjàgídíjàgan agbésùnmọ̀mí kọ owó ìràpadà tó tó 155 million tí agbègbè náà kó jọ, wọ́n sì halẹ̀ mọ́ àwọn obìnrin tí wọ́n jí gbé náà gidigidi. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn tí ìjọba fi síta ní ọjọ́ 5 oṣù kẹjọ 2026, wọn kò sọ pàtó bóyá wọ́n fi owó gbà wọ́n sílẹ̀ ni. Ṣùgbọ́n ohun tí wọ́n sọ ni wípé àwọn obìnrin àti àwọn ọmọdé 96 ti gba ìtúsílẹ̀ wọn ní àhámọ́ àwọn agbésùnmọ̀mí. Ẹ̀yin ènìyàn wa, ìròyìn tí ó jáde lánàá nìyẹn. Gẹ́gẹ́ bí ẹ ṣe bá wa gbọ́ nínú ìròyìn yẹn, wọn ò sọ bóyá owó ni wọ́n fi gba ìtúsílẹ̀ wọn. Ohun tí wọ́n ṣàsọ ni wípé àwọn ti gbà wọ́n o. Wọ́n dẹ̀ jẹ́ ká gbọ́ nínú ìròyìn yẹn wípé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ẹlẹ́ṣọ́ ààbò ìpínlẹ̀ náà, ìyẹn tí ṣe ìpínlẹ̀ Kwara, ká dúpẹ́ wípé lẹ́yìn oṣù 6, àkópọ̀ oṣù 6 ọmọdé, arábìnrin kan wà nínú wọn tó gbé ìbejì ọkùnrin sọ́wọ́. Ẹjọ́ kí ni wọ́n ń fún wọn jẹ? Báwo ni wọ́n ṣe ń jẹ? Báwo ni wọ́n ṣe ń mu? Oṣù 6 nínú igbó, àbí wọ́n kọ́ ilé kan sí inú igbó ńbẹ̀ tí wọ́n kó wọn sí ni? Ṣé abẹ́ tent náà ni wọ́n ń gbé ni? Wọ́n bá máa bá wa fìyẹn kún tán bá ní wọ́n gbà wọ́n sílẹ̀. Ṣé ẹ lọ combat pẹ̀lú wọn ni? Ṣé wọ́n lọ jagun pẹ̀lú wọn tí wọ́n fi gbà wọ́n sílẹ̀ ni? Àbí wọ́n jọ tọwọ́ bọ àdéhùn? Kí Ọlọ́run kó ṣàánú fún wa nínú orílẹ̀-èdè tí a wà. Ṣùgbọ́n a ṣàdúpẹ́ wípé lẹ́yìn oṣù 6 wọ́n ti tú àwọn obìnrin àti àwọn ọmọdé 96 tí wọ́n jí gbé sílẹ̀ ọpẹ́ o. Ẹ̀yin ènìyàn wa, ẹ wo fọ́nrán tó wà níbí fún wa. Ààrẹ Tinubu wọ́n ní ẹni ṣó, ẹ jẹ́ kí a lọ dì, tí wọ́n bá dẹ̀ nà mí máa padà sílé, ṣùgbọ́n ẹ ṣáà jẹ́ ká lọ dì. Kí ni ẹ̀ ń dì? Ààrẹ Tinubu kí lẹ̀ ń dì? Kí ni nǹkan náà? Wọ́n ní ká jẹ́ kí ó yé gbogbo ará ìlú wípé ní 2027 ni o, wọ́n ló máa lẹ́tìkẹ́ wípé ẹ jẹ́ ká lọ, ẹ jẹ́ ká jọ pàdé. Wọ́n ní kán jọ pàdé ní pápá ìṣeré níbi tí wọ́n ti fẹ́ tẹ̀ sójú ẹ̀. Ààrẹ Tinubu, jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu. Ààrẹ Tinubu ẹni pé ẹ jẹ́ lọ jì, bàbá náà mi máa padà dé. Màá ṣe iṣẹ́ ní tí mo lè ṣe dé, níbi tí mo lè sọ fún ilé mi, ẹ lọ fọkàn balẹ̀. Ẹ wá gbọ́ Ààrẹ Tinubu bẹ́yẹn. Wọ́n ní ẹnì ṣó ń bẹ̀, ẹ jẹ́ ká lọ dì, bí wọ́n bá dẹ̀ na àwọn á padà sílé. Ṣùgbọ́n nǹkan tí àwọn fẹ́ sọ fún yín ni wípé ẹ lọ fọkàn balẹ̀. Ẹ lọ fọkàn balẹ̀ láti 2023. Ẹjọ́ ọdún wo la wà yìí? 2026. Oṣù wo la wà yìí? Èní mà ní ọjọ́ 6 nínú oṣù kẹjọ 2026. Láti 2023 ẹ lọ fọkàn balẹ̀. Àwọn ará ìlú ti fọkàn balẹ̀. Ẹ wo, in fact wọ́n ti kó ọkàn wọn lórí láńtà. Orí àtùpà ni wọ́n gbé ọkàn wọn lé báyìí. Wọ́n ń ra, wọ́n ń gbé yáná gidi ni. Wọ́n ní kẹ́ lọ fọkàn balẹ̀ o. Ẹ jẹ́ ká lọ. A jọ pàdé ńbẹ̀. 2027 Ọlọ́run ló mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. Torí pé ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n máa dì ní ọjọ́ 15 oṣù kẹjọ 2026 tá a wà tó kù bí ọjọ́ 9 tó kù fẹ́fẹ́ yìí. Ọjọ́ 9 ni ó dà lé ní.
àná tó jẹ́ ọjọ́ 5 oṣù kẹjọ 2026 ní àwọn EFCC ni wọ́n bá gbé akóló ìfowó sí ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn ni state account wọn ni wọ́n bá tì pa. Elédùmarè kò ṣàánú fún wa. Rògbòdìyàn tó ṣẹlẹ̀ lọ́ṣun kò kéré o. Lẹ́yìn ìgbà tí Adémọ́lá pariwo síta wípé ààrẹ Tinubu ẹ má pa àwọn ọmọ lọ́ṣun, ẹ wo òun lélẹ́yìn. I am instructed by Attorney General to challenge this illegality at the Federal High Court Osogbo. Adémọ́lá ṣe gbọ́kàn tó sọ pẹ̀lú gbogbo ẹ̀ náà àwọn EFCC versus Adémọ́lá Adélékè ní lọ́ṣun látàná báyìí ni wọ́n ti ń kó fúnra wọn back to back. Wọ́n ní ọgbẹ́sẹ̀ lé akóló ìfowópamọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí ìbò kù ọjọ́ 10 ṣùgbọ́n lẹ́ni báyìí ìbò kù ọjọ́ 9. Kí ló fẹ́ ṣẹlẹ̀ o ẹ̀yin ará Ọ̀ṣun, ẹ ná sùúrù sí o, ìbò máa tán o, ìbò máa tán o, ẹ má para yín tán nítorí ìbò. Tẹ́ ẹ bá para yín tán, tẹ́ ẹ wá dìbò, tẹ́ ẹ wọlé, ẹjọ́ báwo àwọn ló fẹ́ wá kù sínú ìlú o, ẹ ronú sí o. Òṣèlú bó bá ọpá bó bá ọbù lẹ́sẹ̀ tẹ́ ń ṣe ó kù díẹ̀ káàtó. Ẹ̀yin ènìyàn wa, ìbéèrè ta ni a ní fún wa gbogbo ẹ̀yin èèyàn bàbá wa ìyá wa tẹ́ wà ní UK, tẹ́ wà ní London, UK London ó dá England gbogbo ẹ̀ Trafalgar Square gbogbo ìtẹ̀ṣà wà ń bẹ̀ ṣẹ́ṣà tí mọ gbogbo bẹ̀ yẹn. Ìbéèrè tí wọ́n bèè lọ́wọ́ arábìnrin àníká bèè lọ́wọ́ gbogbo àwọn èèyàn wa náà wípé tí wọ́n bá fún yín ní tí wọ́n bẹ̀rẹ̀ látòrí £200,000 ẹni ẹ̀ lè lọ, wọ́n ti wá sọ wípé àní a máa increase ẹ̀ fún yín £300,000. Rárá omi ìlè lọ, wọ́n ti wá increase ẹ̀ fún yín gbà ní £400,000 kẹ́ṣà páàkì ẹrù yín àtọmọ àti gbogbo ẹ̀ wọn ò fẹ́ rẹ́ anybody pé ó di Nàìjíríà ṣe máa lọ. Ẹ jẹ́ kí a gbọ́rọ̀ lẹ́nu arábìnrin. Wọ́n bèrè títí tí wọ́n ṣàyàrí sẹ́ pé àní àwọn ò lọ sẹ́ wípé àní ó ti ṣe àkóbá fáwọn nínú ìlú yẹn. Kí a gbọ́rọ̀ lẹ́nu ìyá àní sọmọ nù. Unfortunately, I didn't migrate from Nigeria because of money. Okay. I lost 2 children to medical negligence. Immediately, I'm from Nigeria. What part of Nigeria? Ogun State. Ogun State. Oh, I like that. Quick question. Yeah. For £200,000, you're asked to go back to Nigeria and never to return to the UK. Would you take such offer? Never. £200,000. And ever and ever. £200,000. Yes. That's approximately 400 million. I don't care. Okay, now let's make it £300,000. I don't care. You can't even pay me enough to Are go you back. serious? £500,000. 15 million pounds, I can't go back. Are you serious? Even for 15 million pounds? 70. Why don't you want to go? Like for such a amount? Unfortunately, I didn't migrate from Nigeria because of money. Okay. I lost 2 children to medical negligence. In Nigeria? Yes. Back to back in 2 years. So, do you mind sharing your experience? Like, what happened? How did that happen? I really don't want to say much on it because I'm just going to break down. I'm going to break down your book due to medical negligence. Every time I tell them here, to the doctors here, that my children died because of this, they all ask me, "Am I joking?" That, like, I really wish I can, But No, two of them died to medical negligence. So there's nothing you can say to me that can make me go back. I know it happens here also, but the ratio is very, very low. When I had my son, I know my son was, if he was back in Nigeria, he would have died also. Yes. But because I had him here, there was medical attention, They did what was needed to be done, and it's fine. As you can see, that's in there. Wow. Yeah, so I can't go back. Sorry about that. Yeah. Sorry. Ẹ̀yin ènìyàn wa, ṣé iná ẹ̀ bá wa gbọ́ ìbéèrè tí wọ́n béèrè ní ọwọ́ arábìnrin tí wọ́n ṣàkọjálẹ̀ yẹn túmọ̀ sí pé wọ́n nídìí wọ́n tó bá nídìí obìnrin kì í jẹ́ kú mólú. Ẹ̀yin ènìyàn wa, arábìnrin jẹ́ kó yé wa wípé gbogbo kọ̀ọ̀kan ni pé owó ìfọkànbalẹ̀ ó ju owó lọ nígbà míì. Ìfọkànbalẹ̀ ju owó lọ torí wọ́n jẹ́ kó yé wa wípé medical negligence wọ́n náà ló pa ọmọ àwọn. Tó dẹ̀ yẹ pé nínú Nàìjíríà gbogbo alamọ̀ wípé kò sí ètò ààbò tó péye gan, ètò ìwòsàn kò sí. Wọ́n ní àwọn jọmọ bíbí ìpínlẹ̀ Ògùn, ó yẹ jẹ́ ká wò ó ní ìpínlẹ̀ Ògùn kò sí ọ̀nà, kò ti sí àwọn ilé ìwé tó ti di àkọ̀tì ló pọ̀ jù, àwọn ilé ìwòsàn tó ti di àkọ̀tì náà ló pọ̀ jù. Kí ló dé? Ṣé ẹ ti wá rí ara àwọn nǹkan tó fà á tó yẹ pé púpọ̀ àwọn èèyàn wa
tí púpọ̀ àwọn èèyàn tí wọ́n fi jókòó sí abroad nìyẹn tó gbé tí wọ́n bá wọ ẹ̀yìn wò báyìí tí wọ́n wo ilé wípé lóòótọ́ àwọn ní owó ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà míì àwọn kan wà tó jẹ́ pé ó máa dójú ti owó yẹn lọ́wọ́ yẹn o ó máa dójú ti owó ẹ wo gbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí Anthony Joshua ṣé owó yẹn ṣé kò padà dójú tì ó ní owó ṣùgbọ́n ní àkókò tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí iye kókó owó yẹn dání báyìí kókó owó yẹn kò gba àwọn ọ̀rẹ́ ẹ̀ la látàrí ètò tí ò sí nínú ìlú yẹn kò sí ambulance kò tí sí ilé ìwòsàn kan tí wọ́n fẹ́ gbé Anthony Joshua sí ṣe mọ̀ pé wọ́n padà fly ẹ̀ lọ sí London ṣe rí pé situation yẹn ó dojú ti owó irú nǹkan tí arábìnrin ń gbìyànjú láti sọ ni bẹ́ẹ̀ tẹ̀ fún òun ní owó alóhùn ò lè padà nǹkan tó dẹ̀ ń fà á tí púpọ̀ àwọn èèyàn wá fi rọrí mọ́ kì í ṣe pé bóyá ìlú òyìnbó yẹn náà ni pé èèyàn fẹ́ jókòó sí dídí dandandandandan ṣùgbọ́n àwọn àǹfààní tí àwọn èèyàn ń rí jẹ látara ètò ìwòsàn ètò ààbò ó ṣe pàtàkì ètò ìwòsàn pàápàá lọ àwọn àgbàlagbà ẹ wo àwọn àgbàlagbà tí wọ́n ti ṣe fẹ̀yìntì ó ti yẹ kán ti wà nílé ṣùgbọ́n ètò ìwòsàn ètò wo ni ìjọba ṣe kalẹ̀ àlàkalẹ̀ wo ni àwọn ìjọba wa ṣe kalẹ̀ fún àwọn arúgbó láti máa tọ́jú wọn ṣe ti rí bẹ́yẹn nígbà tí a ń gbọ́ tó ń pe owó ìfọ̀rọ̀bẹ̀rẹ̀ £400,000 400 million kọ́ nìyẹn ni àbí kó tẹ̀ tí ń lé tẹ́yẹ bá ní 400 million náà ṣùgbọ́n gbà mí náà wà á kọ̀ kó owó yẹn jòkó jẹ́ pé owó yẹn ò wá tẹ̀ ní nítumọ̀ torí kò sí ètò ìwòsàn àwọn nǹkan tó o nílò lásìkò tó o nílò ẹ̀yẹn ò ní rí dídá fi ń sọ ní kájọ pawọ́pọ̀ gbogbo àwọn tó wà lókè òkun pátá pàápàá ilẹ̀ tẹ́ ń gbèsè ẹ̀yìn ìjọba wọ́n ṣe dá àwọn lá máa ṣe kí ló dé tí obìnrin yìí ò fi padà ẹ̀yin tí ẹ dẹ̀ ń sọ̀pọ́ọ̀tì àwọn olóṣèlú púpọ̀ yín ẹ wà lókè òkun o Tinubu ṣe dáadáa gómìnà ìpínlẹ̀ yín in fact bravo we clap for them wọ́n ṣe dáadáa wọ́n gbìyànjú gidi ó yẹ kẹ́ ẹ ti kó ẹrù yín kẹ́ ẹ ti lọ sílé ṣebí gómìnà àdúgbò yín ṣe dáadáa ṣebí wọ́n ṣe dáadáa in fact ààrẹ Tinubu wọ́n ti sọ Èkó di Dubai gbogbo ẹ̀yin tẹ́ ti kọ́lé sẹ́kọ̀ọ́ kí lẹ̀ ń dúró mú ní UK kí lẹ̀ ń dúró mú ní abroad tẹ́ ẹ ń sọ pé wọ́n ti ṣe dáadáa tẹ́ ẹ ń pàtẹ́wọ́ fún wọn wọ́n ti ṣe dáadáa o adìyẹ wọn làágùn yẹn ni ò jẹ́ ká mọ́ o wọ́n gbìyànjú o kò yẹ kẹ́ ẹ sí abroad mọ́ yẹ kẹ́ ẹ ti kẹ́rù yín lọ kò yẹ kẹ́ ẹ sí ń bẹ̀ mọ́ ṣé bí wọ́n ṣe ń ṣèlú ni wọ́n ṣe yẹn no ìbéèrè ni ṣé bí wọ́n ṣe ń ṣèlú ni wọ́n ń ṣe yẹn láti wà tí wọ́n ti ń campaign by nothing kò sí nǹkan kan tí wọ́n tẹ̀ dá sí ju wípé 2027 election àwọn àníṣe bí wọ́n ti gba àwọn èèyàn tí wọ́n jí gbé sílẹ̀ láti oṣù mélòó ni wọ́n ti lò àwọn ní ààrẹ Tinubu ti ṣe bẹ́ẹ̀ ó ti gbà wọ́n sílẹ̀ o níbo ni wọ́n wò lọ láti February March April May June July kí ọmọ ènìyàn lo oṣù mẹ́fà ní àkàkà àwọn agbésùmọ̀mí ọmọ kékeré orílẹ̀-èdè wo ló ti ń ṣẹlẹ̀ níbo ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n irú ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ arábìnrin gbogbo wa pátá lójọ kan ó yá ṣé ẹ lè padà sílé kan fún yín ní £400,000 kí tẹ́ wá ṣe ní UK nìkan mọ́ báyìí ó yá ní gbogbo ibi tọ́mọ Yorùbá wà lágbàáyé kan fún yín ní £400,000 ṣé ẹ lè padà sílé a fẹ́ rí ìdáhùn yín lọ́dà comment section ẹ̀yin ènìyàn wa òun ni òun kan tá à ń sọ lélẹ́yìí àwọn handmen gunmen agbébọn àwọn ọlọ́pàá rè wọ́n fún àwọn ọlọ́pàá lákàmọ́ ni tí wọ́n dẹ̀ ti tọ́ kámẹ́rà tí wọ́n police officer superintendent police o commissioner police police brigadier general gan wọ́n ń bẹ orí ẹ wò kọ́ tó ṣe fáwọn ọlọ́pàá wọ́n ti jí àwọn ọlọ́pàá gbé wọ́n gbé ìbọn ti ọlọ́pàá ni
ẹ wo fídíò. Oga, wind the motor down. Oga, wind the motor down. Say me you wind it down. Command you to wind it down. Command you to wind it down. Wind it down. I said wind it down. Okay, I said I will do without command. I will do without command. 081 3075. He's an officer. I person there now. Our officer. 081 3075. Our officer person there now. Your officer person 081 75. 75. Yeah, I person there. Policeman, but I got half of care. Okay, remove your cap. Remove your cap. Where are you serving? Okay, say where are you serving? Which headquarter? I know. Which over? Over 080. Imo State. Which command? Under which command? Be odd. Be off. Your code number. Your code number. My code. Your code number as an officer. Your code number. Pencil. Look at him. He's a rifle, but I pencil want to free him. I assure you that. He's an officer. I pencil want to free him. Remove it. Let me see your name. My name is. What is your name? David. David who? 081 Look at 3075. his number. Look at David. He's an officer. 081. He's an officer. I pencil want to leave him. I pencil get him now. Look at him. This is I pencil. This is an officer. Yeah, our officer I pencil with it now. But I got half of here. Oh yeah, I pencil with it. Lọ́sàn gangan kí wọ́n ṣe báyìí ká ọlọ́pàá mú ọlọ́pàá gan ò save ọlọ́pàá tó fẹ́ ṣọ́ ará ìlú gan ò save kí ló ti kù ẹ wá wo ọlọ́pàá ṣebí àwọn ọlọ́pàá kan ni wọ́n fún lákàmọ́ yẹn àwọn agbébọn ẹ wo ọlọ́pàá ẹ wo nǹkan tó ṣe fún àwọn traffic àwọn tó máa ń dá iná dúró ẹ ṣàmọ̀ wọ́n ó yá ọlọ́pàá ẹ̀ torí pé kò wọ́ṣọ́ o ẹ wo nǹkan tó ṣe fún wọn. Ah, better for you. I'll deal with this man today. You where you beg now. Sir, you are slapping an officer on duty. You are slapping an officer on duty. You are very stupid. Ogu kill you. Ogu kill you. Ogu kill you. Ogu kill you. You are very stupid. You are slapping an officer on duty. To never be well with you. Idiot. Calm down. I will put down your uniform. I will put down your uniform. What rank do you have? Ah, better for you. Ara àwọn ni wọ́n ń dá lọ́nà nísìnyí yẹn wọn ò rí kankan ṣe fún wọn bí tí wọ́n ti máa ní egungun nìyẹn orí ará ìlú àwọn tí wọ́n ti jẹ́ tráfíkì ní ni wọ́n ti ń halẹ̀ mọ́ láàrin títì yẹn ẹ̀rí kan tó ń ṣe fún wọn ará ìlú wọ́n máa akóṣan sókè ni ṣùgbọ́n tó bá yẹ pé ibi tí wọ́n ti ń jíyàn pé kán wá lọ síbẹ̀ ẹ̀ ò ní rí wọn bẹ̀ wọ́n ti kó wọn lọ àwọn amẹ̀ wọ́n ti jí wọn gbé báyìí ibo ló ti ṣẹlẹ̀ ẹ ti rí ẹyẹ ènìyàn wá a ní káfí tó wà létí ni wípé wọ́n ti gba àwọn 196 tí wọ́n jí gbé sílẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jí gbé ní Niger State náà àpapọ̀ ènìyàn 308 ó lé 8 ní ọdún àpapọ̀ àwọn tí wọ́n gbà sílẹ̀ lánàá ànídàmú ẹyẹ ènìyàn wá lórí ìkànnì wa náà níbí ni ẹ máa bá wa pín ètò wa ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa Ṣàkẹ́ TV Show jẹ́ ká rí èròǹgbà yìí ní abẹ́ ọ̀rọ̀ àríwísí Ṣàkẹ́ TV Show bá wa subscribe